Africa Content TV. Ìgbà tó yá olú ọmọ Musiliu ìgbà tó bá ní lọ́jọ́ kan máa mẹ́ni tó jẹ́ Musiliu olú ọmọ mo ní mo fẹ́ mọ́. Èmi àti Jàdó láti bí 40 years láti wà. Olówó sọ story àìdè Musiliu fún mi ní Ìbàdàn. Ọjọ́ tí nǹkan máa ní Musiliu. Owó tán fún mi rí Musiliu ló kọ́ fún mi lẹ́kọ̀ọ́. Mo ní Jàdó tani di báyìí ná. Wọ́n bèrè owó lọ́wọ́ ẹ̀. Pé ọkànlẹ́ni tó ń jẹ́ táyé kọ́rẹ́nsì rè ó dẹ̀ fún mi lówó. Ó tún máa yá, a tún ń bá lọ, wọ́n tún ń pín mẹ́ta. 2006 and 7, 20 years ago. Ó tún ní báyé kọ́rẹ́nsì, wá gba mẹ́ta. Mo ní mẹ́ta báwo kí lájọ́ dapọ̀. Wọ́n ṣe méjì ṣe méjì. Mo yà fún mọ́dà mi Adúkẹ́ Mọ́tísọ́lá. Mo ní màmá ẹ lọ ní 2020, ẹ lọ ní 2005, 2006. Ẹ tún lọ, olú ọmọ lórí fún mi. Ó ní 27, ó tún fún mi níbí. Ẹ wá ní mo ń tẹ̀lé kiri. Wọ́n wo profile ẹ̀. Àwọn jọ pàdé nílùú Mẹ́kà lọ́dún kan àìlè o. Bébí má dẹ̀ ti ṣàdúrà ọjọ́ méjì. Àníyàn tèmi dáhùn lórúkọ rẹ̀ sì mo ti ṣetán nìyẹn. Àìlè bó ṣe bí ìdè nínú ìdájí lọ́sàn-án lálẹ́. Kábà ló ń ṣe mọ́. Ó tí òye mi àkọlé mi kọ́ ọ̀rẹ́ sì ní pé. Wọ́n wá pẹ́jà tó wá sí ù. Mo ní kí ló dé má nìyí. Tó ṣe ń so mọ́ Kábà. Tó jẹ́ pé irun rẹ̀ ò já létí. Sàárà ó ti pọ̀ jù. Níjọ́ wo máa ma wọ́n ní Yéṣùwù ló fẹ́ kó nǹkan rere jọ. Bẹ́ẹ̀ bá lè ṣe Sàárà jù. Bọ́bá Skip wọ́n lè máa pè é lágbà. Jàdó ó wá fún mi ilé sí i. Ó ní bá a ṣe dá nìyẹn. Bóun ṣe máa ń ṣe nìyẹn. Ìwà ìnìyẹn. Inú ẹ̀jẹ̀ ló wà. Mo ní abájọ o. Láyé àwọn kan tó kọ́kọ́ jà ẹ́ lóṣòdì. Tó sì wà lójú rí. Láyé àwọn kúnlé mi fáìtà. Káwọn kúnlé fáìtà tún tó dé. Nígbà yẹn, gbogbo àwọn tó bó lú ọmọ níbẹ̀, èyí tó kúkú, èyí tó wà lẹ́wọ̀n, etí olégbélé mọ́, èyí tó jẹ́ pé wọ́n lọ mú Àyìndé Musiliu olú ọmọ ni wọ́n pọ̀ gan. Ẹ jẹ́ wá dìfẹ́ǹsì, ẹ má jẹ́ ó pẹ́, ẹ tẹ̀lé lọ́sẹ̀ tú ọ̀rọ̀ yìí. Kọ́ máa lọ wù yín bẹ̀bẹ̀ lọ́dọ̀ Musiliu olú ọmọ. Kọ́ máa wù yín bẹ̀bẹ̀ ìyẹn ni ó dáa o. Ẹ má jẹ́ kọ́ wù yín bẹ̀bẹ̀ ìyẹn ni ò ní dájú. Jàdó wá sí ìbí lọ́nà tó wà nínú wọn tètè lọ bẹ̀bẹ̀. Jàdó dà. Big lọ́nà tó wà nínú wọn má jẹ́ bàbá tó bá mi o. Ìwọ ni mò ń jẹ. Ìwọ náà ló fún mi níwájú olú ọmọ. Jọ torí Ọlọ́run o. Tó bá lè fọ wà pẹ̀ tètè lọ bẹ̀bẹ̀ o. Tó bá lọ pẹ́ jù, gbogbo ẹ̀yin tẹ́ wá ń dìjẹ̀ báyìí. Torí gbogbo wọn ti di kan àti nìkan báyìí ẹ̀yin tẹ́ bá jọ lẹ́sẹ̀ lábẹ́nú ẹ tètè lọ forí balẹ̀ kí nǹkan yín tó máa dàrú. Àìní èsòfò orí sọ MC. Mo mọ̀ nìkan wá fáyìnlé. Ọdí màmá, ìwọ lórí ilé yé. Orí
ìsinmi sáyé lórúkọ rẹ̀ sì ní fòlùsì. Olúwa sórí mi, bẹ́ẹ̀rẹ̀ tẹ̀lé kan níbi. Bàjẹ́ bá darí mi mú. A máa sọ bọ́dá kò ní ti lọ. Ọ̀tá bẹ́ẹ̀ni mo lóde. Wọ́n ṣe mí sí lórí mi. Wọ́n pẹ̀lú àgbébù sí mi jábọ́. Wọ́n máa sọ wípé ṣá ò sọ. Ọlọ́run ní ẹsẹ̀ rí mi. Yóò lè bá ní bọ̀dí mi. Má jẹ́ bàbá rí mi mọ́. Wọ́n sọ fún àbọ̀yé ti lọ. Júdásì ọmọ gbé tí máa kú. Júdásì ọmọ gbé Jésù máa kú. Àìní owó orí ẹ̀ ló fẹ́ gbà. Tọmọ pé ọmọ ògbó ni. Àìní kó lè kú kí wọlé yé. Ọlọ́run ṣe èyí ni. Bẹ́ẹ̀rẹ̀ sẹ́yìn ìpàdé mi. Lọ́jọ́ bọ́tà lè lè mú. Olúwa sórí mi, bẹ́ẹ̀rẹ̀ tẹ̀mí kan níbi. Má jẹ́ kọ́tà rí mi mú. Ọba sọ bọ́lá pẹ̀lú ti lọ. Ọlọ́run ní ẹsẹ̀ rí mi. Yóò lọ tàbí kọ́ níbi. Má jẹ́ kọ́tà rí mi mú. Ọba sọ bọ́lá pẹ̀lú ti lọ. Àìdè wọn kó àwọn ọjọ́ lọ́rọ̀ kan gbà. Olúwa ò fẹ́rẹ̀ bíbí fún wọn. Wọ́n kó àwọn ọjọ́ púpọ̀ púpọ̀. Olúwa sí àrà wọ́n dẹ̀ tún ká. Ìbáṣu àlẹ́ mi ó wà pẹ̀. Kọ́ọ̀sì gbogbo ọ̀nà gbẹ̀gbẹ̀ wọn ni ọkọ̀ kú. Ó di torí bá ní bàbá bọ̀ sí ọ̀pá gbẹ̀rẹ̀. Ó ní abiyamọ tó tó pa nìyà. Ọlọ́run bá wọn bá. Ọlọ́run bá wọn bá jíde. Ọ̀rọ̀ sí tàtì. Lẹ́jọ́ kẹsẹ̀ ni wọ́n ṣe yá. Èyí tó sì tìtì lọ́lọ́run ò jẹ́ ọ̀rẹ́ ìgbé fún bàbá. Ọdún ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ṣe. Ṣùgbọ́n
lè rí ní gbèsè. Ọ̀rọ̀ rẹ̀ ní pé wọ́n tó kù. Báwo lè rí? Wọ́n kó àwọn ọjọ́ lọ́nà pọ̀pà. Wọ́n sábà bàbá lọ́nà gbogbo. Wọ́n kó àwọn ọjọ́ púpọ̀. Wọ́n pọ̀ jìnnìjìnnì wọ́n dẹ̀ púpọ̀. Àyìnbó torí mo ní bàbá kan tí ó gbàgbẹ́rẹ́. Ó ní abiyamọ tó tó ń tani. Ọlọ́run bàbá. Èmi máa rí sọ́ọ̀. Ọlọ́run láti pàtì, lọ́sọ̀tọ́sọ̀ ni wọ́n ṣe yára. Èmi náà kì í ti tọ́lọ́run òde ewé, èdè mú lọ́wọ́. Olúwa ṣe rí mi, bẹ́ẹ̀ ló ní gbọ́ níbi. Pátápátá ní ìlú, àìdè wọ́n ṣe pẹ́lápẹ́lá ti lọ. Ọlọ́run bí ẹ ṣe rí mi. Pussy.